Ó jẹ́ àmì láti wà lórí ètò yìí ní àkókò yìí. Ẹ ṣé lọ́kùnrin lóbìnrin ní ọmọdé lágbà tí ẹ ń wo ètò wa. Kọ́ríńtì kìíní orí kìíní ni mo fẹ́ kà ní àkókò yìí. Kọ́ríńtì kìíní orí kìíní. Wọ́n ka ẹsẹ̀ 22 títí dé 24. 22 to 24. Títí dé 24. Bẹ́ẹ̀ pé nítorí pé àwọn Júù ń béèrè àmì, àwọn Hélénì sì ṣàfẹ́rí ọgbọ́n, ṣùgbọ́n àwa ń wàásù Kristi tí a kàn mọ́ àgbélébùú, ìkọ̀sẹ̀ fún àwọn Júù àti wèrè fún àwọn Hélénì. Ṣùgbọ́n fún àwọn tí a pè àti Júù àti Hélénì, Kristi li agbára Ọlọ́run àti ọgbọ́n Ọlọ́run. Olúwa, a dúpẹ́ fún àkókò yìí. A dúpẹ́ fún òtítọ́ ọ̀rọ̀ yín tí ó yè kooro, tí ó sì wà síbẹ̀, tí a ní àǹfààní láti lè wàásù rẹ̀ ní àkókò yìí. Mo gbàdúrà Ọlọ́run tó le tó sì lágbára pé kẹ́ lè lo ọ̀rọ̀ yín nínú ọkàn ẹnìkọ̀ọ̀kan wa, wípé kí ẹ lè ràn mí lọ́wọ́ láti wàásù ọ̀rọ̀ yìí bó ṣe kí n wàásù rẹ̀ fún ògo orúkọ mímọ́ yín. Ẹ fún mi ní ọ̀rọ̀ tó tọ́, ẹ fún mi ní àpẹẹrẹ tó tọ́, ẹ ràn mí lọ́wọ́ láti ran àwọn ènìyàn lọ́wọ́ fún ògo orúkọ mímọ́ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kókórí wàásù tí mo fẹ́ wàásù lónìí ni kí ni ìdí tí a fi ń wàásù Kristi? Why preach Christ? Kí ni ìdí tí a fi ń wàásù Kristi? Ní ilé ayé, ó jẹ́ ohun tí ó jẹ́ ohun ìbànújẹ́ pé àwọn ènìyàn wọn kò fẹ́ràn wàásù. A fẹ́ràn orin àtijó. A fẹ́ràn àdúà àti ìpàdé àdúà. Ìwẹ́kọ̀ Bíbélì àti ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe ohun tá a fẹ́ràn púpọ̀. Tàbí kí n sọ pé kì í ṣe ohun tí ọ̀pọ̀lọpọ̀ wa fẹ́ràn rárá. Ṣùgbọ́n kì í ṣe ọ̀dọ̀ wa nìkan ni ìwàásù ti jẹ́ ohun táwọn ènìyàn kò fẹ́ràn. Gbogbo ayé ni kò fẹ́ràn wàásù. Ní ìgbàanì wọn kò fẹ́ràn rẹ̀. Ní ìsinyìí wọn kò fẹ́ràn rẹ̀. Títí ayé àìnípẹ̀kun àwọn èèyàn kò lè fẹ́ràn ìwàásù. Torí pé iṣẹ́ tí wàásù ń ṣe ó lágbára púpọ̀. Ṣùgbọ́n a kì í ṣàkíyèsí pé ó ṣe pàtàkì. Tẹ́ bá ti sọ fẹ́ni tí ó mọ́ ògógóró pé èpè ni fún, ẹ ó rí pé ojú rẹ̀ yóò yí padà sí yín ni pé ẹ̀ ń fóun ṣépè. Ó ti Bíbélì sì wí nù. Tẹ́ bá sọ fún ẹni tó ń ṣàgbèrè pé ìdájọ́ Ọlọ́run ń bọ̀ lórí rẹ̀, kò ní fẹ́ràn rẹ̀. Àwọn ènìyàn, ẹni tó na ìyàwó rẹ̀, tẹ́ bá sọ bẹ́ẹ̀ fún pé òun na ìyàwó, òun na ọmọ ọlọ́mọ, ṣé n tó ń ṣe ìbójúmu? Wọ́n lè lẹ́yìn dá wọn lẹ́jọ́. Òtítọ́ ọbẹ̀ ni pé aráyé wọn kò fẹ́ràn wàásù. Ṣùgbọ́n òtítọ́ kejì tí mo tún fẹ́ ká dìmú ni pé àwọn kan wàásù tí kò yẹ kí wọ́n wàásù. Ọ̀pọ̀lọpọ̀ ló ń wàásù láyé. Ṣé tẹ́ bá jáde lọ sí àárín ìgboro láago 5 àbọ̀ lówùúrọ̀, àwọn ènìyàn wà ńbẹ̀ tí wọ́n ń ké. Tẹ́ bá fẹ́ wọkọ̀ láti ìlú kan sí ìlú míì, àwọn kan wà níbi ibùdókọ̀ tí wọ́n ń wàásù. Tẹ́ bá lọ sáàrin ọjà, àwọn èèyàn wà ńbẹ̀ tí wọ́n gbé gbohùngbohùn dání tí wọ́n ń wàásù. Gbohùn ìbànújẹ́ tó wà ńbẹ̀ ni pé ohun tó yẹ kí wọ́n wàásù kọ́ ni wọ́n ń wàásù. Ọ̀pọ̀lọpọ̀ wọn kò wàásù Kristi. Ìpèníjà ọ̀rọ̀ Ọlọ́run sì fún wa pé Paul wí ní ẹsẹ̀ 23 yẹn
wípé ṣùgbọ́n àwa ń wàásù Kristi. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé àlá wọn ni wọ́n ń wàásù. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ìran wọn ni wọ́n ń wàásù. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé iṣẹ́ ìyanu ni wọ́n ń wàásù. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ara wọn gan ni ìwàásù. Wọ́n ń wàásù ara wọn. Mo yẹ sọ pé aráyé kò fẹ́ràn ìwàásù. Àwọn kan ń wàásù ṣùgbọ́n wọn wà tó yẹ kí wọ́n wà. Ìpèníjà ọ̀rọ̀ Ọlọ́run ni pé kí a wàásù, kí ìwàásù wa kó jẹ́ nǹkan méjì. Nínú kí ìwàásù wa jẹ́ Kristi fúnra rẹ̀, tàbí kí ìwàásù wa kó tọ́ka sí tani o, sí Kristi. Yẹ pé n tá bá sọ níwájú, tá bá sọ lẹ́yìn, ó tá sọ láàrin rẹ̀, yóò yẹ pé gbogbo rẹ̀ àkóyọrí rẹ̀ ó ní Kristi. Fún ẹ̀yin tẹ́ lọ ń wàásù lẹ́gbẹ̀ẹ́ títì, ẹ má ṣe ní ìtara láì fi ọgbọ́n sí. Ohun tó dára ni láti ṣe. Fún ẹ̀yin tẹ́ ń wàásù lóhùn mọ́hùn àwòrán bíi tèmi. Fún ẹ̀yin tẹ́ ń wàásù lórí asọ̀rọ̀mágbèsì. Fún ẹ̀yin tẹ́ ń wàásù lórí ẹ̀rọ ayélujára. Fún ẹ̀yin tẹ́ ń wàásù lọ́nà kan tàbí òmíràn. Èmi kò ní kẹ́ ẹ má wàásù o. Ṣùgbọ́n ìpèníjà mi ni pé ẹ wàásù tó yẹ kẹ́ ẹ wàásù. Kí ìwàásù yín kó jẹ́ Kristi tàbí kí ó tọ́ka sí Kristi. Ó jọ ìbànújẹ́ pé àwọn míì wàásù gan wọn kò mọ Kristi. Mo lọ gbàdúrà níbi kan níjọ́ kan, mo kàn jókòó síbẹ̀ èmi nìkan, mo ń dá gbàdúrà. Ọmọkùnrin kan bá dọ́dọ̀ mi. Òun fẹ́ gbàdúrà pẹ̀lú mi. Mo ní ìní kó má gbàdúrà o. Jẹ́ kí n bi ọ́ ní ìbéèrè kan. Tí Jésù bá dé ní ìsìn, ṣó dá ọ lójú kó dé ìjọba ọ̀run? Ó bá wojú mi kí n bàbá eléyìí sọ yìí. Èyí tí mò ń sọ ni pé tí Jésù bá dé ní ìsìn, ṣó dá ọ lójú kó dé ìjọba ọ̀run? Kò dá ọ lójú. Mo wá ṣì hàn ìfẹ́ Kristi fún wa. Ipò tá a wà gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, èrè ẹ̀ṣẹ̀ wa, àtọ̀hún tí Kristi ṣe lórí igi àgbélébù, kí a lè bá bọ́ lọ́wọ́ ikú ọ̀run, ẹgbẹ́ ọ̀run àpáàdì, kí a lè bá dé ìjọba ọ̀run. Yorùbá ní tí ó dẹ̀ dáṣọ fún ni tọrùn ẹ̀ láwò. Èmi ò ní kó má gbàdúrà, ṣùgbọ́n èmi ò fẹ́ ká gbàdúrà lórúkọ Jésù tí kò mọ̀. Mo fẹ́ kó gbàdúrà lórúkọ Jésù tó ṣe kí ni, tí ó mọ̀ ni. Jẹ́ kí n pè ọ́ níyàjú, kí n pè ọ́ níjà wípé wàásù Kristi. Ó ní ajínrere Àjàyí. Kí ni ìdí tí wọ́n fi wàásù Kristi? Ìdí àkọ́kọ́ ni pé Bíbélì wípé ká wàásù Kristi. Kọ́ríńtì kejì orí 4. Ìdí kìíní tá a fi gbọ́dọ̀ wàásù Kristi ni pé Bíbélì wípé ká ṣe kí ni o? Ká wàásù Kristi. Ìwé Kọ́ríńtì kejì orí 4 yẹn ẹsẹ̀ 5 Bíbélì wípé nítorí àwa kò wàásù àwa fúnra wa bí kò ṣe Kristi Jésù Olúwa. Àwa fúnra wa sì jẹ́ ẹrú yín nítorí Jésù. Ó ní bóun ṣe ń lọ láti ìlú dé ìlú, láti ìletò dé ìletò, tóun pariwo, òun kò wàásù pé iṣẹ́ ìyanu tó ṣe lára mi rèé, bóyá nǹkan báyìí ni mo rí iṣẹ́ ìyanu ṣe. Ohun tí mò ń wàásù, ohun kẹyọ kan ni, òun náà ni Jésù. Torí pé Ọlọ́run fẹ́ ká kí ṣe kí ni o? Kí n wàásù Jésù. Ìwé Lúùkù orí 24. Ọlọ́run fẹ́ ká wàásù Jésù. Lúùkù orí 24 ẹsẹ̀ 47 47. Bíbélì wípé àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀. Ní orúkọ ta ni Jésù ní ká máa wàásù? Ní orúkọ òun. Orúkọ Jésù òun náà nílò láti fi wàásù. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pé ká wàásù ta ni o? Ká wàásù Kristi. Nǹkan kejì, ìdí tí a gbọ́dọ̀ wàásù Kristi òun ni pé ìhìnrere kò lè jẹ́ ìhìnrere láìsí Kristi níbẹ̀. Ìhìnrere kò lè jẹ́ ìhìnrere láìsí ta níbẹ̀ o?
Kristi níbẹ̀. Kọ́ríńtì kìíní orí kẹẹ̀ẹ́dógún. Kọ́ríńtì kìíní orí kẹẹ̀ẹ́dógún, Paul bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ kìíní wípé ǹjẹ́ ará, èmi ń sọ ìrere náà di mímọ̀ fún yín, tí mo ti wàásù fún yín. Ó lóun ti wàásù ìrere fún wọn. Ó ní wọ́n sì ti gbà á, èyí tí ẹ̀yin pẹ̀lú ti gbà, nínú èyí tí ẹ̀yin sì dúró. Ó sọ̀rọ̀ pé ìrere rẹ̀ o, ẹ̀yin òun wàásù rẹ̀. Paul ní òun wàásù ìrere fún wọn. Ó ní wọ́n ti gbà á, ó ní wọ́n dúró nínú rẹ̀, ó ní wọ́n ti gbàgbọ́, ó ní nígbà tó wá sọ bẹ́ẹ̀ tán, ẹ wá wo ẹsẹ̀ kẹta. Ó nítorí pé ṣáájú ohun gbogbo mo fi èyí tí èmi pẹ̀lú ti gbà lé yín lọ́wọ́. Ẹni tó lóun fi ìrere lé wọn lọ́wọ́, kí ni nǹkan náà tó lóun fi lé wọn lọ́wọ́ o? Bí Kristi ti kú nítorí ẹ̀ṣẹ̀ wa, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti kọ sílẹ̀, àti pé àsìkò rẹ̀, àti pé ó jíǹde ní ìjọ́ kẹta, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Ẹ kí n sọ fún yín pé ohun tí ìwé mímọ́ wí, ó ní kú, sísìn àtàjíǹde Jésù, eléyìí sì ni ìrere. Ǹjẹ́ òun wàásù ìrere? Òun sọ fún ẹlẹ́ṣẹ̀ ipe kó gbára rẹ̀ là nípa wíwùwà mímọ́. Ó sì lóun wàásù ìrere. Ó wàásù Kristi báwọn. Ó sọ fún ẹlẹ́ṣẹ̀ ipò òfin 10 ni ó mú dọ́run. Ǹjẹ́ o ti rẹ́ni tó òfin 10 mú dọ́run rí? Fi ẹnìkan hàn mí. Bíbélì ní tí ẹ̀ bá pa gbogbo òfin mọ́, tó bá ti rú kan, ó ti rú gbogbo ẹ̀. Ó sọ fún ẹlẹ́ṣẹ̀ wípé iṣẹ́ rere ni ó mú dọ́run, pé tí kú bá ká mọ́ lọ́wọ́ ni ó mú dọ́run. Wo ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fi gbàgbọ́ pé iṣẹ́ rere ni ó mú àwọn dọ́run, ẹ̀sìn ni ó mú àwọn dọ́run, ó ní pé ẹ̀tẹ̀mí àti ẹ a ò wàásù ìrere. Torí pé kí ni a ò wàásù ta ni o? Kristi. Tí orí tá a bá rí ìrere, a gbọ́dọ̀ gbọ́ Kristi níbẹ̀. Kò sí ìrere lẹ́yìn Kristi. Àwọn ìròyìn tá à ń gbọ́ tó ń dẹ́rù bà wá ni wọn kì í ṣe ìrere. Àwọn tá à ń kà lójúmọ́ ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà wọn kì í ṣe ìrere. Jẹ́ kí n sọ ìrere fún ọ lẹ́ẹ̀kan sí i. Ìpè Jésù Kristi kú, ìpè àsìn Jésù Kristi, ìpè ó sì jí dìde. Ǹjẹ́ o mọ̀ pé ó yẹ ká máa kọrin nípa Jésù, ó yẹ ká máa ronú nípa Jésù, ó yẹ ká máa sọ̀rọ̀ nípa Jésù, ó yẹ ká máa wàásù Jésù pẹ̀lú. Nítorí pé láìsí Jésù kò sí ìrere. Lọ́la tó bá ti jí tó fẹ́ lọ wàásù, ó ṣe wàásù ìrere. Ó ṣe pa sísọ̀rọ̀ nípa iṣẹ́ rere tì, kó sọ̀rọ̀ nípa ìgbàlà ọ̀fẹ́ tí ń bẹ nínú Jésù. Ó ṣe pa sísọ̀rọ̀ nípa òfin tì, kó sọ̀rọ̀ nípa oore ọ̀fẹ́ ìyanu tí ń bẹ nínú Jésù. Ó ṣe pa sísọ̀rọ̀ nípa ẹ̀sìn tì, kó sọ nípa pé Jésù kú, àsìn, ó tẹ ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ní ọjọ́ kẹta, ó jíǹde, ó sì ti lọ sọ́run, ó ń lọ pèsè àyè sílẹ̀ fún wa. Oníwàásù gbajúgbajà kan wọ́n ló wí pé kò ṣojú mi o. Wọn ò kọ́ àwọn láti wàásù nípa pípadàbọ̀ Jésù, bó tilẹ̀ jẹ́ pé àwọn mọ̀ pé Jésù ń padà bọ̀. Ṣé a rí pé tí wọ́n kọ́ kò pé, kò sí pé àwọn tó ń gbọ́. Wọ́n ní kí lẹ wí, oníwàásù? Ṣé ayé rúdurùdu yìí, ayé tó ń dàrú lójoojúmọ́ tí ò ní ìtumọ̀ yìí, ṣé bẹ́ẹ̀ láwà títí láéláé? Ọ̀dọ́mọkùnrin kan sọ fún mi pé èrò ọkàn èèyàn ní ọ̀run àpáàdì tàbí ìjọba ọ̀run, pé kìí ṣe ibì kan pàtó. Àánú ẹ̀ sì ṣe mí. Mo ń fún pé Bíbélì wí fún wa pé ibì kan wà tá à ń pè ní ọ̀run àpáàdì. Bíbélì sì tún sọ fún wa pé ọ̀run tuntun wà, níbi tí kò ti ní sẹ́kún, tí kò ti ní sí ìpayín kékeré. Ṣé ẹ mọ̀dí tí mo fi ń wàásù Kristi? Torí pé Jésù Kristi nìkan lọ̀nà síbẹ̀. Kí ni tá a fi ń wàásù Kristi? Nǹkan kẹta ni pé àwọn onígbàgbọ́ ìgbàanì wọ́n wàásù Kristi. Àwọn onígbàgbọ́ ìgbàanì, tẹ́ bá wo ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 10, nígbà tí Pétérù dọ́dọ̀ Kọ̀nílíù ní orí 11,
kí n tún sọ ní orí 10 ẹsẹ̀ 26. Nígbà tí Pétérù dọ́dọ̀ Kọ̀nílíù, Bíbélì wípé ó kàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa Jésù ni. Kò sọ nípa ara rẹ̀, kò sọ nípa àlá tó láṣáájú, ṣe ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa Jésù tó sì ṣàlàyé ẹni tí Jésù ṣe fún wọn. Ẹ wo Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 5 ẹsẹ̀ 42. Àti ní ojoojúmọ́ ní tẹ́ḿpìlì àti ní ilé wọn kò dẹ́kun ìkọ́ni àti láti wàásù Jésù Kristi. Bíbélì ní lójoojúmọ́. Ẹnìkan ní ó yẹ kéèyàn máa sọ nǹkan míì yàtọ̀ sí Jésù. Rárá, o gbọ́dọ̀ wàásù Jésù, tàbí kí ìwàásù rẹ kó máa tọ́ka sí Jésù, nítorí pé àwọn onígbàgbọ́ ìgbàanì, ìdí tí ìsọjí ńlá fi wà láàrin wọn, ìdí tí iṣẹ́ agbára fi ṣe láàrin wọn, ìdí tí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run fi fìdí múlẹ̀ láàrin wọn, ìdí tí ayé àwọn èèyàn fi ń yí padà, ìdí tí ìgbàgbọ́ fi gbilẹ̀ tó fi gbilẹ̀ débi tó gbilẹ̀ dé yìí, ó ní pé lójoojúmọ́, lówùúrọ̀, nílé, lóko, lọ́nà wọ́n ń wàásù Jésù. Kí nìdí tí mo fi ń wàásù Jésù? Bíbélì pàṣẹ pé ká wàásù Jésù. Mo ní kò sí ìrere láìsí Jésù. Àwọn onígbàgbọ́ ìgbàanì wọ́n ń wàásù Jésù lójoojúmọ́. Jẹ́ kí n sọ fún ọ pé ìwàásù Jésù ó ń wù ní sókè. Jòhánù orí 3 ẹsẹ̀ 30. Jòhánù orí 3 ẹsẹ̀ 30. Wọ́n wá sọ nǹkan ẹyọ kan sí i, wọ́n wá dánu dúró. Ìwàásù Jésù ó ń wù ní sókè. Bíbélì wípé òun kò lè ṣàì má pọ̀ sí i, ṣùgbọ́n èmi kò lè ṣàì má dínkù. Jòhánù onítẹ̀bọmi ó ti ń ṣètẹ̀bọmi. Wọ́n wá ń bí pé ṣé wọ́n Mèsáyà Ọlọ́run kẹ̀? Òun tó jẹ́ pé òun ò ní agbára tó láti tú okùn bàtà rẹ̀. Ó lẹ́ni tó ń bọ̀ lẹ́yìn òun ó ló ga jù ú lọ. Ó ní níṣe ni yóò máa pọ̀ sí. Tèmi ó sì máa ṣe kí ni? Kó máa dínkù. Sórí ṣé o fẹ́ kí ìgbàgbọ́ rẹ kó pọ̀ sí? Ṣé o fẹ́ kí ìfẹ́ Kristi kó pọ̀ sí? Kó o fẹ́ kí ayé rẹ kó dúró kó máa pọ̀ sí nínú tó bá ìfẹ́ Ọlọ́run mu? Ó túmọ̀ sí pé ìwàásù Kristi òun ló gbọ́dọ̀ máa ṣe. Ṣé kí rí pé gbogbo ìgbà làwọn tó ń tẹ̀lé wa, àwọn oníwàásù, ni wọ́n rí àìṣedéédéé wa. Nítorí pé a ti pera wa ní tá a jẹ́. Àìrántí sọ pé erùpẹ̀ ni èmi ó sì padà dé erùpẹ̀. Àìrántí sọ pé ìdájọ́ ń bọ̀ mọ́. Àìrántí sọ pé olùgbàlà wà fún gbogbo aráyé. Àìrántí sọ pé ìrètí ń bẹ mọ́. A fẹ́ràn ká pọ́nra wa lé. Téèyàn bá fẹ́ pọ́nra ẹ̀ lé, Jòhánù onítẹ̀bọmi ló yẹ kó máa pọ́nra rẹ̀ lé. Ṣùgbọ́n ṣé ẹ rí pé kò pọ́nra rẹ̀ lé? Ní gbogbo ìgbà ló ń wàásù Kristi. Nígbà Jésù tún yọ ọlọ́ọ̀kan, ó ní ẹ wo ọ̀dọ́ àgùntàn Ọlọ́run ni tó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Kí nìdí tá a fi ń wàásù Kristi? Ọ̀rọ̀ Ọlọ́run pàṣẹ rẹ̀. Kí nìdí tá a fi ń wàásù Kristi? Kò sí ìrere lẹ́yìn Jésù Kristi. Kí nìdí tá a fi ń wàásù Kristi? Torí pé àwọn onígbàgbọ́ ìgbàanì wàásù Kristi lójoojúmọ́. Kí nìdí tá a fi ń wàásù Kristi? Torí pé ìwàásù Kristi ń ru ní sókè. Kí ni ìdí tá a fi ń wàásù Kristi? Torí pé Jésù ní kókórí Bíbélì. Gbogbo òwe Bíbélì ló ní Jésù nínú. Kí ló wí? Tí n bá bẹ̀rẹ̀ sí kà fún wa láti Genesis, ẹ ó rí Jésù ní gbogbo ìwé kọ̀ọ̀kan. Jẹ́ kí n kà díẹ̀ fún ọ. Jésù, òun ni irúgbìn obìnrin náà tí yóò fọ́ ejò náà lórí. Ìjọ mọ̀ pé ní Exodus, Jésù òun ni ẹran náà tó wà fún ìrékọjá, ọ̀dọ́ àgùntàn náà tó wà fún ìrékọjá. Ìjọ mọ̀ pé ní Levitiku, Jésù òun ni olórí àlùfáà wa. Ìjọ mọ̀ pé nínú ìwé Númérì, Jésù òun ni
odi ààbò tó ṣáájú àti tó ń borí ní àṣálẹ́ àtòdínà èyí tó yí àwọn ọmọ Ísírẹ́lì ká. Jẹ́ kí n sọ fún ọ pé nínú ìwé Rúùtù ó ní àpẹẹrẹ rẹ̀ ní Bóásì jẹ́. Òun gangan ni olùràpadà. Nígbà tí Rúùtù ò nírètí mọ́, òun ni orísun ìrètí. Jẹ́ kí n sọ fún ọ pé gbogbo òwe Bíbélì Jésù làkòrí rẹ̀. Gbogbo Bíbélì yìí Jésù làkòrí rẹ̀. Gbogbo ọ̀rọ̀ Ọlọ́run yìí Jésù làkòrí rẹ̀. Ìwọ kọ́, àlá rẹ kọ́, ìran rẹ kọ́, àsọtẹ́lẹ̀ rẹ kọ́, ọ̀rọ̀ owó rẹ kọ́ ni àsọtẹ́lẹ̀ ní àkòrí Bíbélì. Jésù Kristi làkòrí Bíbélì. Ṣé kí n pè ọ́ níjà, ọ̀rẹ́ mi? Ṣé kí n pè ọ́ níjà, arábìnrin mi? Ṣé kí n pè ọ́ níjà, arákùnrin mi? Ṣé kí n pè yín níjà, ẹ̀yin ọ̀dọ́? Mo mọ̀ pé ẹ fẹ́ káwọn èèyàn ru yín sókè nípa bẹ́ẹ̀ ṣe lè ṣe dáadáa níbi òwò. Eléyìí kan ní wàásù tèmi o. Jésù lèmi wàásù. Torí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láyé, Jésù ní ìdáhùn. Ohun tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú, Jésù ní ìdáhùn. Jésù lọ̀nà àbáyọ. Kò sọ́nà míì dé ìjọba ọ̀run. Kò sọ́nà míì tó lè fúnni ní ìrètí. Kò sọ́nà míì tó lè fúnni ní ìdánilójú. Kò sọ́nà míì tó lè fúnni ní ìgbàlà. Kò sọ́nà míì lẹ́yìn Jésù. Jésù wípé èmi lé ọ̀nà àti òtítọ́ àti ìyè. Ẹ wò mí dáadáa. Níbi iṣẹ́ rẹ, wàásù Jésù. Níbi ọjà rẹ, wàásù Jésù. Sí àwọn ará ilé rẹ, wàásù Jésù. Sí àwọn aládùúgbò rẹ, wàásù Jésù. Wò fún àwọn ọ̀tá rẹ, wàásù Jésù. Torí wípé òun ló yẹ ká máa wàásù. Ṣùgbọ́n o ò lè wàásù Jésù tí wọ́n gan ò bá ní Jésù lólùgbàlà. Tí o ò bá tí ì gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà ọkàn rẹ, tó o bá sì ń fi ìgbàgbọ́ rẹ sínú iṣẹ́ rere rẹ, tó o bá sì ń fi ìgbàgbọ́ rẹ sínú òfin 10, wò mí, ọ̀run àpáàdì ló lọ. Jòhánù orí 3 ẹsẹ̀ 14 wípé ẹni tó bá gba ọmọ gbọ́ ó ní ìyè, ẹni tí kò bá gba ọmọ gbọ́ ó ní kò ní ìyè. Ìbínú Ọlọ́run tún ń bẹ lórí rẹ̀. Ṣé o fẹ́ ní ìyè? Ó mọra rẹ lẹ́lẹ́ṣẹ̀. Ó mọ̀ pé torí ẹ̀ṣẹ̀ rẹ ó jẹ̀bi ọ̀run àpáàdì. Ó sì pe Jésù sínú ọkàn rẹ. Torí pé ikú, sísìn àtàjíǹde Jésù, òun nìkan ló san gbèsè ẹ̀ṣẹ̀ rẹ láti fún ọ ní ìyè àìnípẹ̀kun. Ṣé o tó bá ti wá gba Jésù sọ́kàn rẹ tán, wàásù Jésù. Pín ìwé ìléwọ́ Jésù. Má pín ìwé ìléwọ́ iṣẹ́ rere o, àtòfin 10 o. Pín ìwé ìléwọ́ Jésù. Pè mí tó bá fẹ́ gbọ́ sí nípa ọ̀rọ̀ yìí lórí 070 38 08 5652 070 87 68 2122 070 55 30 74 92. Gbogbo ẹ̀ náà fi sójú móhùnmáwòrán. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀.